قالوا له اقرأ واصعد في درجة الجنة وغرفها فهو في صعود ما دام يقرأ هذا كان أو ترتيلا. ẹ̀kọ́ tajwid ní èdè Yorùbá. Alhamdulillah wassalatu wassalam ala rasulillah wa ala alihi wa ashabihi wa man wala wa man tabi'ahum bi ihsan ila yawmiddin wa ba'd. Adápẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run, atọ́dọ̀ ìkẹ́ ìgẹ̀ fún oníṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. Èyí ni ìtẹ̀síwájú nínú àyọkà látinú tírà wa tí a pè ní Hidayatul Mustafid fi ahkami tajwid, eléyìí tó wá látọwọ́ Abi Rima rahimahullahu rahmatan wasi'ah. Agbègbè tí a ti dúró ní ìdánilẹ́kọ̀ọ́ tó lọ, òun náà ni ọ̀rọ̀ nípa ìdánudúró, àwọn ìdánudúró tí ó ń bẹ nínú Al-Qur'ani alápọ̀nlé, tá a sì ti yànnàná ìdánudúró oríṣi mẹ́rin eléyìí tí ń bẹ tó sì dáa. Ẹlẹ́ẹ̀karùn-ún eléyìí tí kò dáa, ibẹ̀ náà ni a fẹ́ wọ̀ lọ, tí wọ́n pè ní waqful qabih. Àfáàní ma huwal waqful qabih. Àfáàní kí ni wọ́n ń pè ní waqfu eléyìí tí kò dáa tá a fẹ́ ká dúró rẹ̀? Wal waqfu ala lafdhin ghayri mufid. Òun náà ni ká dúró lórí nǹkan kan tí kò nítumọ̀. Li adami tamamil kalam. Nítorí pé ń tá a dúró lórí rẹ̀ yìí, ọ̀rọ̀ ò tí ì pé, à ń bọ́rọ̀ bọ̀, àwa dúró níbi tí ò yẹ ká ti dúró. Irú ìdúró bẹ́ẹ̀ wọ́n ní pé a jẹ́ pé qabihu ni, kì í ṣe ìdúró eléyìí tí ó dáa. Wa qad ta'allaqa ma ba'dahu bima qablahu. Wọ́n ní nítorí pé ó possible kó jẹ́ pé n tó tẹ̀lé níbi tá a ti dúró yẹn ó ní nǹkan ṣe pẹ̀lú nǹkan tí ń bọ̀ lẹ́yìn. Wọ́n ní lafdhan, bóyá nínú lexically, bóyá nínú ẹ̀lò ọ̀rọ̀, wa ma'na àbí nínú ìtumọ̀. Wọ́n ní kalwaqf ala bismi mim bismillahi. Ká dúró lórí, gẹ́gẹ́ bí ká dúró lórí bísmì, gẹ́gẹ́ bí ká dúró lórí bísmì. Ó lè ní nǹkan ṣe pẹ̀lú rẹ̀ ní ẹ̀lò ọ̀rọ̀ àti bákan náà nínú ìtumọ̀ bákan náà. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, àfáwá mú àpẹẹrẹ pé ká dúró lórí gbólóhùn bísmì nínú ọ̀rọ̀ bismillahir rahmanir rahim. Ká ní bísmì Allahir rahmanir rahim. A sọ pé ìkàkùkà lẹ́nìyẹn ká o. Bísmì Allahir rahmanir rahim. A sọ pé ìkàkùkà ni. Torí pé o ti sọ Allahu di mubtada, ní tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀, tó sì jẹ́ pé níbẹ̀ Allah kọ́ ló bẹ̀rẹ̀. Bísmì òun gangan náà ni ó ṣe kí ni, ó bẹ̀rẹ̀, tó ní nǹkan ṣe níbẹ̀ gangan. Mo rò pé a gbọ́ yé gan nínú. Bákan náà, àfáàní gẹ́gẹ́ bí ká sọ pé alhamdulillahi rabbil alamin. Ẹ rí i pé alhamdulillahi ní bẹ́ẹ̀. Tá a sọ pé alhamdu kò ní ìtumọ̀ ọpẹ́ o tọ́lọ́run ọba àgbáyé, àbí ọlọ́run ló ní gbogbo àgbáyé. Tá a sọ pé ọpẹ́ o ọlọ́run ló ní gbogbo àgbáyé, kì í sì ṣe tọ́lọ́run gbà lérò bẹ́ẹ̀ yẹn ni pé ọpẹ́ ni fún ọlọ́run ọba àgbà ńlá ayé. So tá a bá bẹ̀rẹ̀ lórí lillahi, tá a lọ fi lillahi ṣe mubtada, a ti gbé kúrò ní nǹkan tó jẹ́ mùrádì ọlọ́run gangan látàrí ìdúrókìdúró tá a dúró. Irú eléyìí kò lẹ́tọ̀ọ́. Bákan náà, wa ala malik aw yaumi. Ká ní malik yaumiddin. Kí ni ìtumọ̀ malik? Ta ni ń jẹ́ malik? Ta la gbà lérò pẹ̀lú malik? Sáà ń pe malik tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ lé wa ni? Gbogbo eléyìí ẹ rí i pé yóò máa da ìtumọ̀ rẹ̀ rí. Àbí ká sọ pé yaum, maliki yaum, olùkápá ọjọ́ wo? Ọjọ́ wo là ń sọ? Kí lọ́jọ́ náà dá lé lórí? So àfi ká japọ̀ mọ́ maliki yaumiddin. Mo rò pé a gbọ́ yé. Bákan náà, àfáàní min maliki yaumiddin li annahu la yu'lam ila ayyi shay'in udifa. Ó ní àní mọ̀ nǹkan tá à ń so mọ́, ń tá a so mọ́ yaumiddin ní ìsìn báyìí, àní mọ̀. Tá a bá ti lè já gbogbo ẹ̀sẹ̀ yọ kọ̀ọ̀kan. Mo rò pé a gbọ́ yé. Aw ala kalami yuhimu wasfan la yaliqu bihi. Àbí yóò tiẹ̀ máa mú ìtumọ̀ míì wá tí ò lẹ́tọ̀ọ́ sọ́lọ́run ọba àlekè ọlá, tí ó sì yàtọ̀ sí tọ́lọ́run gbà lérò, ọba tí ọlá rẹ̀ gbọngbọ́n jùlọ.
kama sayati bayanuhu gẹ́gẹ́ bí ó ṣe máa wà ní àlàyé nǹkan tá à ń sọ lẹ́kùnrẹ́rẹ́ insha Allah tí Ọlọ́run bá fẹ́ fi ghairi hadhihi risala nínú tí àmì eléyìí tí àbárí haythu hadhihi mukhtasara nígbà tó jẹ́ pé tí a tá à ń sọ yìí àáfàá kan gbà lérò pé kó jẹ́ mukhtasara ni níta sì máa ń sọ nìyẹn kí wọ́n má dá sí olóore dọ́là ẹ wo nínú gbogbo tí a tá a fa ikọ̀ ẹyọ kan tó gbajúgbajà táyé mọ̀ gan náà ni àmọ́ bóyá wọ́n kọ́ mi bí wọn ò kọ́ mi ìtàngbésí ayé àfáà yìí kó wá tako wá wáfìr olójú ẹni tó lè sọ nǹkan nípa ìtàngbésí ayé àfáà yìí ìtàngbésí ayé àfáà yìí olójú ẹni tó lè sọ nǹkan pa rẹ̀ so tán máa ń sọ nìyẹn iṣẹ́ olóore téèyàn ó ṣe tọ́lọ́hún tẹ́wọ́ gbà àmọ́ kí wọ́n má dá sí olóore dọ́là kí wọ́n má dá sí olóore dọ́là gbogbo téèyàn bá sì lọ́pọ̀túnítì láti ṣe kéèyàn ṣe kókó ń bẹ̀ àbí Ọlọ́run kó bá ṣe dáadáa fún àfáà yìí àbí Ọlọ́run kó bá ṣe dáadáa fún àfáà yìí. ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé ẹ jẹ́ ká lọ mọ̀ pé ìmọ̀ dúró lórí harafi kò ṣe déédéé tó àbí ìmọ̀ gé harafi kúrò lára ẹni tó tẹ̀lé kò ṣe déédéé tó. bákan náà tá a padà mú àlàyé rẹ̀ wá kó lè yé wa bákan náà ìmọ̀ dúró lórí gbólóhùn kan lórí harafi tán bá fi já gbólóhùn méjì papọ̀ gẹ́gẹ́ bí wà fà wà amma alladhina káwá sọ pé káwá dúró lórí wà yẹn nìsín káwá sọ pé alladhina eléyìí kò ṣe déédéé tó eléyìí kò ṣe déédéé tó àtàwọn àpẹẹrẹ míì náà tí a tó máa mú wá ní ìsìn fún wa. àwọn orí harafi kò dáa pọ̀ eléyìí ó gbajúmọ̀ ó gbajúgbajà láàrin àwọn ọmọ ìyá wa tí wọ́n máa ń lọ síbi musabaka wọ́n á kàn dúró níbì kan tí wọn ò sì pa wọ́n láṣẹ kí wọ́n dúró ńbẹ̀ eléyìí ò ṣe déédéé tó bí ká sọ pé afalam yasiru fi so èèyàn gbọ́dọ̀ dúró láàrin yìí o èèyàn gbọ́dọ̀ dúró nílò àárín yìí torí pé kò nítumọ̀ fi kíni pé ṣé wọn ò rìn níbi ibo so yẹ ká fi al-ardu sí ká dákọlẹ̀ afalam yasiru fil ard ọyún ti nítumọ̀ báwọn bó tilẹ̀ jẹ́ pé tí wọ́n ń sọ yẹn ó ní nǹkan ṣe pẹ̀lú nǹkan tó tẹ̀lé so àwa láwa òpó kì í bo ló bọ́ sí báwọn so wákìfù kọ̀bẹ́ ẹ̀yìn ẹ̀yàn ọmọ ìyá mi alápọ̀nlé ẹ jẹ́ wá fún wa ní nǹkan kan tẹ́ bá wọnú Kùránì wa yẹn Kùránì tá a gbé dání yẹn àdìbò mi wọ́n kọ kọ́f kékeré sí ibi tá a bá kọ kọ́f kékeré sí orí rẹ̀ báyìí ẹ ti rí káwa náà lọ wò ó ń túmọ̀ sí pé tí wọ́n ń sọ fún wa ń bẹ̀ yẹn mẹ́sẹ̀jì tí àwọn olùmọ̀ yẹn ń pàṣẹ fún wa òun náà ni pé wákìfù ti ń bẹ láàrin yìí o òun náà ni wákìfù tam mo rò pa gbọ́yé tọ́ ẹ bá ti rí tẹ́kọ̀ jim sí àyè kan wákìfù tó wà ń bẹ̀ òun náà ni wákìfù káfí mo rò pé agbọ́yé báwọn àbí ká sọ pé alkaf bákan náà tá a bá ti rí tẹ́kọ̀ sọ́ọ̀d kékeré sí àyè kan tó wà ń bẹ̀ náà ni wákìfù hasan wákìfù hasan tán bá wá kọ lamali sí àyè kan ká mọ̀ pé tí wọ́n ń sọ fún wa náà ni pé wákìfù bíbá yìí wákìfù qabih wákìfù qabih bó tilẹ̀ jẹ́ pé tá a bá lọ wọnú Kùránì yìí a mọ̀ rí i pé ibi tá a bá ti rí lamali fún bòmí àní rí nínú Kùránì mi ibi tá a bá ti rí kọ́ fún bòmí jíìmù láàrin bẹ́ẹ̀ ń bòmí so torí wípé inú àwọn Kùránì yìí àwọn èèyàn àwọn olùmọ̀ ni wọ́n jókòó tó pé eléyìí ṣe káàfù ni ṣé kínní ni náà wá fi sí so but ẹ lọ wo kọ́ńtẹ́ǹtì Kùránì kì í yàtọ̀ o kọ́ńtẹ́ǹtì Kùránì yàtọ̀ torí pé ọ̀dọ̀ Ọlọ́run lélẹ̀ ti wá tẹ bá sì lọ wo Kùránì wọ́n máa ń sọ pé àwọn lájínà Kùránì níparí rẹ̀ iṣẹ́ táwọn lájínà yìí àwọn lìjáànù yìí iṣẹ́ tí wọ́n ṣe òun náà ni àwọn náà fi kọ́ọ̀fù yẹn àwọn náà fi sọ́ọ̀dì yẹn àwọn náà fi jíìm àwọn náà fi làmálif sí kódà ń gbà míì ẹ̀ẹ́dì míìmù ń bẹ̀ lùzúmù wákf lùzúmù wákf àwọn náà wọ́n fi eléyìí náà sí so mo rò pé agbọ́yé báyẹn bákan náà yẹn olùgbọ́ mi alápọ̀nlé ẹ jẹ́ ká kọ́ wákfù wal ibtida o ẹ jẹ́ ká kọ́ wákfù àti ibtida gbogbo ibi tó bá ti lẹ́tọ̀ọ́ ká dúró ó ti lẹ́tọ̀ọ́ ká bẹ̀rẹ̀ náà níbi tó tẹ̀lé gbogbo tí ò bá ti lẹ́tọ̀ọ́ ká dúró kò lẹ́tọ̀ọ́ ká bẹ̀rẹ̀ níbi tó tẹ̀lé ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ tó yẹ ká mọ̀ ẹlẹ́ẹ̀kejì ń bẹ òun náà ni wípé kò sí ibi kankan nínú Quran tó jẹ́ pé ọ̀ranyàn ni a gbọ́dọ̀ dúró tó bá kò sì síbi kan tó jẹ́ pé haram ni a gbọ́dọ̀ dúró ń bẹ àfi tó bá jẹ́ pé sábàbí kan ló fà ló kù kọ́lọ́. Naam, waqfu wal ibtida ó sọ pàtàkì débi wípé àwọn onímọ̀ wọn yìí fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìjáza ìtí à ń pè ní ìjáza òun náà ní ìwé gbà ìwọ náà ti mọ kéwú ó ti tó kọ́ọ̀yàn pé wọ́n ṣe fírídọ́ọ̀mù kéwú
wọn yìí ṣe fírídọ́ọ̀mù kéwú fún ọmọ kéwú tó bá há Quran títí tí wọn ò fi rí dájú pé eléyìí ti mọ ibi tó yẹ kó ti dúró, ó mọ ibi tó yẹ kó ti bẹ̀rẹ̀, ó mọ ibi tó yẹ kó ti dúró, ó ti mọ ibi tó yẹ kó ti bẹ̀rẹ̀ níbi tó pàtàkì dé. So ẹ jẹ́ àkíyèsí agbègbè yìí, ẹ má jẹ́ ká fi ṣeré. Àwa bẹ̀ Allahu nínú àánú rẹ̀ kó ṣèmi àtẹ̀yin lẹ́rú tí ó máa dúró níbi tó yẹ kó dúró, tí ó sì máa bẹ̀rẹ̀ níbi tó yẹ kó bẹ̀rẹ̀, tí ò ní máa dúró níbi tí ó ti máa tó jẹ́ pé Quran ni ó máa ṣépè fún yàn. Àwa ń bẹ̀ Allahu ìkẹ́ tí ń bẹ nínú Quran kó fèmi àtẹ̀yin ṣe kòǹgẹ́ rẹ̀. Aqulu qawli hadha astaghfirullah li wa lakum wa lil muslimina jami'an. Subhanaka Allahumma wa bihamdik. Ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. تبارك رحمانا رحيما وموئلا وثنيت صلى الله ربي على الرضا محمد المهدى إلى الناس مرسلا وعتراته ثم ناديت اللهم يا خير سامع أعذني من التسميع